Ọ̀rúnmìlà mi o ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá ó funfun nẹgẹnẹgẹ bí àlà òjàre Ọ̀rúnmìlà mi o. ọ̀kànràn gòsùn pọ́pọ́pọ́ àwọn agbélóye fáfá gbé èyí tí bàbá rẹ̀ ṣọba nílùú ìgbà ìjímì díẹ̀ bọ́láwọ́ ni ó ṣe ó lanu kótó orin awo ló kọ́ sí lẹ́nu ó nílé sí ìfọkágbé mẹ́lù ẹ̀ẹ́lù o bàbá ẹ̀rà láyé lè sí ìfọ kí ifá tó sìn mẹ́lù mẹ́lù o bàbá ẹ̀rà láyé láláyé o kí tòwó tọmọ ń lọ kọ́yà kọ́ pé mí o láyé lè sí ìfọkágbé mẹ́lù ẹ̀ẹ́lù o bàbá ẹ̀rà láyé lẹ́yìn ni mo fi ṣèbà fún olódùmarè ọba tó nílé ayé mo ṣèbà fún àwọn tí olódùmarè tún kó okun ọrọ̀ ilé ayé ọ̀hún lé lọ́wọ́ ìbà Ọ̀rúnmìlà ìbà òrìṣà ńlá òṣèré màgbò ìbà Ṣàngó ìbà Ògún ìbà Ọ̀ṣun ìbà Ọ̀ṣọ́ ìbà Àjẹ́ ìbà ẹnu ọkùnrin ìbà ẹnu obìnrin ìbà ọmọdé ìbà àgbà mo tún ti dé sórí ètò lẹ́ni mo bẹ́gìjà sórí ètò yín ètò wa Ifá Epistem tó túmọ̀ sí àkójọpọ̀ ìjìnlẹ̀ ọgbọ́n ìmọ̀ òye ìṣesí ìhùwàsí ìrísí èdè àti agbára tí Ifá ní lórí ayé àti gbogbo nǹkan tí ń bẹ nínú rẹ̀ pátápátá ní porongodo abala kí ni Ifá sọ ni mo tún bẹ́gìjà sí lónìí abala kí ni Ifá sọ kí ni kókó ọ̀rọ̀ tí mo mú wá fún yín lónìí kókó ọ̀rọ̀ tó ṣe kí ni kókó ọ̀rọ̀ tó gbẹni tán ní báwọn àṣà bí àṣà àwọn ènìyàn kan kókó ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni a ó gbádùn ara wa lónìí àní àwọn wo ni làkàsákọ làkàsábo kí ni làkàsákọ làkàsábo kí ni Ifá sọ nípa làkàsákọ làkàsábo that is what is a hermaphrodite àti Ifá's perspective on hermaphrodite gbogbo ẹ̀ pátápátá la máa jẹ́ kí ẹ mọ̀ lónìí ẹ wò ẹ kúkú ti mọ̀ tèmi bẹ́ẹ̀ èmi ọmọ yín náà ni Awóṣọlá Táíwò Fátòsìn Àkìfà kan òdo Dẹ́bọ́rà ọmọ tí ń gbórí afẹ́fẹ́ tá pàṣẹ bí ẹbí tí wọ́n jáfáyà lulẹ̀ gbì akéré finú ṣọgbọ́n ẹ̀jẹ̀ àti ẹ̀mí Ọ̀rúnmìlà tí ó ṣe dìgbòlù tí ó ṣe fìjà lọ mọ́ ń bọ̀ mi ò tí ì dé ẹ má tí ì yí kúrò ń bẹ̀ ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sí YouTube channel mi Fátòsìn Àkìfà kan òdo mò ń bọ̀ mo ò tí ì dé. Ọ̀rúnmìlà mi o ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá ó funfun nẹgẹnẹgẹ bí àlà òjàre Ọ̀rúnmìlà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ifá Epistem tó túmọ̀ sí àkójọpọ̀ ìjìnlẹ̀ ọgbọ́n ìmọ̀ òye ìṣesí ìhùwàsí èdè àti agbára tí Ifá ní lórí ayé àti gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀ kí n tó lọ lẹ́ẹ̀kan mo ní kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí òun ni kí ni làkàsákọ làkàsábo àti ojú tí Ifá fi wo làkàsákọ làkàsábo ìyẹn ni what is a hermaphrodite àti Ifá's perspective on hermaphrodite méjèèjì la máa gbé yẹ̀wò ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mọ ìtumọ̀ làkàsákọ làkàsábo yìí ná làkàsákọ làkàsábo jẹ́ ẹ̀dá pàtàkì kan tí Olódùmarè dá ṣùgbọ́n tí wọ́n yàtọ̀ díẹ̀ sí àwa Abarapá kí wá ló mú wọn yàtọ̀ èyí tí a fi pè wọ́n ní làkàsákọ làkàsábo ọ̀nà mẹ́ta pàtàkì ni a máa gbà ṣe àlàyé kókó ọ̀rọ̀ yìí ọ̀nà kìíní ni pé àwọn ẹ̀dá kan làkàsákọ làkàsábo yìí wà tó jẹ́ pé ọkùnrin ni wọ́n ojú ọkùnrin ló máa ní ṣùgbọ́n tí a bá wo ìsàlẹ̀ wọn nǹkan ọmọbìnrin la máa bá níbẹ̀ bí ó ṣe wo Olódùmarè òun ló dá wọn bẹ́ẹ̀ wọ́n á máa ní àbùdá obìnrin irú àwọn tá à ń sọ yìí wọ́n á máa fẹ́ láti máa ṣe ọ̀rẹ́ obìnrin wọ́n á máa wọ aṣọ obìnrin pẹ̀lú àwọn kókó kejì tàbí àwọn ẹ̀yà kejì tí a lè pè ní làkàsákọ làkàsábo ní ẹ̀dá tí Olódùmarè dá tí ó ní ojú obìnrin ṣùgbọ́n àbùdá ọkùnrin ni wọ́n ní that is characteristics ọkùnrin òun ni wọ́n ní wọ́n máa ní nǹkan ọmọkùnrin nísàlẹ̀ wọn irú wọn á máa fẹ́ràn láti máa wọ aṣọ ọkùnrin wọ́n á dẹ̀ máa fẹ́ràn láti máa bá ọkùnrin ṣọ̀rẹ́ ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé ojú obìnrin ni wọ́n máa ní àwọn tó jẹ́ ẹ̀yà kẹta nínú làkàsákọ làkàsábo yìí máa ń jẹ́ obìnrin tàbí ọkùnrin wọ́n á máa ní ojú obìnrin tàbí ọkùnrin ṣùgbọ́n tí a bá wo ìsàlẹ̀ wọn nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin la máa bá ń bẹ̀ gẹ́gẹ́ bí àwòrán tí mo fi ń wọ̀nyí lọ́wọ́lọ́wọ́ yẹn nǹkan ọmọkùnrin ló máa wà lókè
nǹkan ọmọbìnrin ló máa wà nísàlẹ̀. Báwo ni wọ́n wá ṣe rí nínú ẹsẹ̀ Ifá? Kí ni Ifá sọ nípa wọn? Kí ni òwòye Ifá? Báwo ló ṣe ṣẹ̀ sílẹ̀? Kí ni Ifá sọ? Eléyìí gangan nínú mi dùn sí jù. Mo máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan tí Ifá ò sọ. Ìbá ṣe pé Ifá ṣe ṣíwò bí igbá tí gbogbo èèyàn máa mọ̀ pé nǹkan báyìí ni Ifá sọ, nǹkan báyìí ni Ifá sọ. Ó dá mi lójú gbangba pé ọ̀pọ̀ ènìyàn ò ní tẹ́wọ́ gba ẹ̀sìn àjòjì tó wà ní ọwọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ifá sọ̀rọ̀. I love Ifá. Inú mi dùn pé mo kọ́fá. Ó yẹ jẹ́ ká yá tètè lọ sí gbàgede ohun tí Ifá sọ. That is Ifá perspective on hermaphrodite. Mo ń bọ̀, mi ò tí dé. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí. Mo ní kí ni Ifá sọ nípa làkàsákọ làkàsábó. Ifá's perspective on hermaphrodite. Ó yá, Ifá sọ nínú odù mímọ́ ni ọ̀sà lọ́tún ọ̀run rí lósì táwọn babaláwo ń pè ní ọ̀sà oníbú. Ọ̀sà oníbú ni àwọn babaláwo máa ń pè, ìyẹn ní ìnagijẹ rẹ̀. Ifá ní ojú aláró wọn ò tó lè àró, ojú amọ̀kòkò wọn ò tó lè àmọ̀, ojú ìyàwó ò tó lè ilé ọkọ rẹ̀. Adífá fún ọba tápà lè pé ẹkún ọmọ ní sun. Ẹ̀rí ọba tápà lè pé rèé, òun ló mójú ẹkún ṣùgbèrè ìtọmọ. Mo fi àsìkò yìí ṣe ìwúre fún gbogbo àwọn tó bá ń wá ọmọ, kí Olódùmarè ṣe ọmọ fún wọn. Kì í ṣe nǹkan tó dáa kéèyàn máa fojú ṣùgbèrè ọmọ, kó máa fọwọ́ òsùn kó máa fi nù gírí gbígbẹ. Ọba tápà lè pé òun ló fọwọ́ òsùn ló fi ń nù gírí gbígbẹ, kò sọmọ. Ló bá táwọn aláwo rẹ̀ lọ. Wọ́n rí Ifá méjì, wọ́n rí ọ̀sà lọ́tún ọ̀wọ́n rí lósì tí a pè ní ọ̀sà oníbú. Wọ́n kí Ifá náà lọ sọ́tún fún, wọ́n kí Ifá náà lọ sósì. Nígbà tí wọ́n máa gúnlẹ̀ Ifá, wọ́n sọ fún ọba tápà lè pé ó máa bímọ, ṣùgbọ́n àkàndá ọmọ l'Olódùmarè máa fún. Ọmọ tó máa lágbára ni, ọkùnrin sì ni ọmọ náà máa jẹ́. Ní ọba tápà lè pé ló bá gbọ́ rírú ẹbọ tó rú, ló bá gbèrú àtùkè ṣòótù, ó gbọ́ ẹ̀ka rárá ẹbọ lẹ́bọ wá fún. Ọjọ́ òtọ́jọ́, ọjọ́ òtójọ́, ìyàwó ọba tápà lè pé ló bá diwọ́ disẹ̀ sínú, ìyẹn ni pé ló bá lóyún. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó ọba tápà lè pé lóyún? Ẹ má tí ì kúrò bẹ́ẹ̀, mò ń bọ̀, àjọ wà lónìí ni. I'm Jyoti. I am 18 years old. I just graduated from high school. I'm going to a community college in the fall. I was born with a condition called intersex. I define that as not having the typical binary sex organs or... Mo ní ìyàwó ọba tápà lè pé lóyún tòótọ́ ni ọkọ ẹ̀ bá mú lọ sílé babaláwo tó dá ọ̀sà ọ̀wọ́n rí fún wọn. Nígbà tí wọ́n délé babaláwo kí wọn kú oríire ni pé wọ́n diwọ́ disẹ̀ sínú. Ó wá ṣe ìkìlọ̀ fún wọn. Ó ní wọn kò gbọdọ̀ gbé oyún náà lọ sí ibikíbi láti lọ ṣètọ́jú rẹ̀, bí kì í ṣe pé òun lòun máa ṣètọ́jú oyún náà láti ìbẹ̀rẹ̀ títí di ìgbà tí ọmọ alágbára ọkùnrin náà yóò fi wá sí ilé ayé, torí pé ó ti sọ fún wọn pé ọkùnrin ni wọ́n máa bí. Ṣùgbọ́n ọjọ́ òtójọ́ ìyá ọba tápà lè pé ṣe bẹ́ẹ̀. Ó rìnrìn àjò kó tó dé. Ìyàwó ọba tápà lè pé ti ṣèṣe obìnrin lóòótọ́. Ó ti gbé oyún náà lọ tọ̀ agbọmọlà kan lọ. Agbọmọlà yìí, nígbà tó délé agbọmọlà wóyún, ó sì rí pé obìnrin ló wà nínú. Ìyàwó ọba tápà lè pé ló bá ya ìyàwó ọba tápà lè pé àwọn ti délé aláwo kan, wọ́n sì ti sọ fún àwọn pé ọkùnrin ló wà nínú rẹ̀. Èyí ti rí, ìríra ti ṣe. Kí ló wá dé tí ó fi jẹ́ pé obìnrin ni ẹ̀yin tún rí? Ọ̀rọ̀ náà bá agbọmọlà náà, ó balẹ̀ jà fún. Lágbọmọlà bá ṣe bẹ́ẹ̀ ló bá tọ̀ òrìṣà ńlá lọ, nítorí òrìṣà ńlá òun ló fẹ̀yìntì. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tó délé òrìṣà ńlá? A ní gbogbo ẹ̀ ni wọ́n tú désàlẹ̀ kòkò fún yín lèní. Ẹ má tí ì yí kúrò ńbẹ̀, mò ń padà bọ̀. Hi, my name is Caroline Kinsey. I was born in 1968, 28th of March. I was born a hermaphrodite, which means it's a person or animal or a plant that characteristics of two sexual organs. I grew up as a boy, which I shouldn't have, which the secrets were kept from me. For 41 years as a boy and 41 years as Carl, it didn't feel right because I didn't feel right in men's clothes. So after 41 years, I decided to take a challenge and put women's clothes on the next day on Easter in April 2010. My first dress I wore was a pink dress because I was going towards the job centre and people started to stare, what an idiot. And then I said, no, don't bother, go home. Tried it twice and I went straight into the job centre and I never bothered. Walked out and I thought, I'm proud, I've just done it. And that was it. But since that year...
ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo ní agbọmọlà yìí tọ òrìṣà ńlá Ọ̀ṣẹ̀rẹ̀màgbò tó fẹ̀yìntì ó tọ́ lọ. Nígbà tó débẹ̀ ó kẹjọ́ ó ṣàlàyé fòrìṣà ńlá wípé òun mà ní àlejò kan tí ó diwọ́ disẹ̀ sínú, ṣùgbọ́n táwọn aláwo rẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ pé ọkùnrin lọmọ náà yóò jẹ́. Ṣùgbọ́n nǹkan tóun wò nínú arábìnrin yìí, obìnrin ní bẹ́ẹ̀ kí lóríṣà ńlá sọ fún. Òrìṣà ńlá ní kó tètè kó máa lọ, nípa àtòhun tí àwọn aláwo wí àtòhun tóun rí gbogbo ẹ̀ ló máa padà ṣe. Ní agbọmọlà yìí ló bá kúrò lọ́dọ̀ òrìṣà ńlá. Ó mà ní nǹkan tó òrìṣà ńlá sọ, ó ní nǹkan tó òrìṣà ńlá ṣe fún ọmọ tó ń bẹ nínú ìyàwó ọba Tápà Léǹpé. Ìyẹn kì í ṣe orí ìkànnì yìí, gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ kí wọ́n kàn sí mi lórí ìkànnì WhatsApp, níbẹ̀ láò ti sọkúná fẹ́yìn tí ẹ bá máa lò ó fóhun kan tàbí ohun kejì. Ó lóhun tó òrìṣà ńlá ṣe nígbà tí ìyàwó ọba Tápà Léǹpé délé tó gbọ́ pé obìnrin ló wà nínú rẹ̀ tó sì ti gbọ́ tẹ́lẹ̀ ń pé ọkùnrin ni. Ó ṣe é kàyéfì. Nígbà tí ọba Tápà Léǹpé máa dé, ìyàwó kẹjọ́ ó rò fún, inú bí ọba Tápà Léǹpé ń pè ìwọ obìnrin yìí. Ebi àwọn aláwo ti ní ká má gbé oyún yìí lọ síbikíbi, èwo ló wá ṣe yìí? Aboyún mọṣù ni kò mọjọ́ nígbà tí wọ́n máa bí ọmọ náà kalẹ̀ tán. Ó lójú ọkùnrin tòótọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n máa wò sàlẹ̀ rẹ̀, níṣe ni wọ́n rí nǹkan ọmọkùnrin lókè tí wọ́n sì rí nǹkan ọmọbìnrin nísàlẹ̀. Báyìí ni làkàsábó ṣe ṣẹ̀ nínú Ifá. Mo lérò pé ẹ gbádùn ìdánilẹ́kọ̀ọ́ tí a mú wá fún yín lórí what is a hermaphrodite àti Ifá's perspective on hermaphrodite. Kí ni làkàsábó àti ohun tí Ifá sọ nípa làkàsábó. Mo lérò pé ẹ gbádùn rẹ̀. Ọ̀nà mẹ́ta pàtàkì la gbé sí lẹ́yìn tí a sọ túmọ̀ rẹ̀ pé àwọn ni ẹ̀dá tí Olódùmarè dá tí nǹkan abẹ́ wọn wọ́pọ̀ náà. That is, there is an ambiguity in their private parts, tó túmọ̀ sí pé inú wọn máa ń ní ojú ọkùnrin tó máa ní nǹkan ọmọ obìnrin nísàlẹ̀ wọn, inú wọn sì máa ń ní ojú obìnrin tó máa ní nǹkan ọmọkùnrin ní ìsàlẹ̀ wọn, inú wọn sì máa ń jẹ́ olójú obìnrin olójú ọkùnrin tó máa ní nǹkan takọtabo lókè ní abẹ́ wọn. Ní nǹkan ọmọkùnrin máa ń wà lókè, nǹkan ọmọbìnrin máa ń wà ní ìsàlẹ̀, gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo àwòrán tí ó wà lójú ẹ̀rọ móhùnmáwòrán yín tàbí ẹ̀rọ alágbèéká yín. Nítorí náà a ò ní rí jù báyìí lọ lórí ètò yín ètò wa Ifá Episteme. Mo rọ̀ yín, ẹ jẹ́ kí a máa gbọ́ràn, ẹ jẹ́ kí a máa tẹ̀lé ìkìlọ̀. Gbogbo ẹ̀yin tí Olódùmarè bá sì dá nírú ẹ̀yà yìí, ẹ má ṣe bànújẹ́ rárá. Bó ṣe wo Olódùmarè àkàndá ni yín, bó ṣe wo Olódùmarè òun ló dá yín. Ẹ̀yin tẹ́ ẹ bá sì ní wọn lẹ́gbẹ̀ẹ́, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má ṣe sá fún wọn, ẹ má ṣe bẹ̀lù àtẹ́lù wọn tàbí ẹ má ṣe pẹ̀gàn wọn, nítorí pé bó ṣe wo Olódùmarè gẹ́lẹ́ òun ló dá wọn. Ẹ̀yin tí ẹ bá sì bí irú àwọn ọmọ báyìí, mo bẹ̀ yín, ẹ gbé tọ̀ babaláwo tó gbọ́fá yanranyanran bí ajẹlú ní yanran, kí ẹ sì tẹ̀lé ìkìlọ̀ tí ó bá sọ fún yín. Nítorí náà èmi ọmọ yín Awóṣọlá Táíwò Fátósìn, akífá kan òdodo akérèfínúṣọgbọ́n, ẹ̀jẹ̀ àti ẹ̀mí Ọ̀rúnmìlà tí ò ṣe é dìgbòlù tí ò ṣe é fìjà lọ, ọmọ bíbí inú Ìṣàrà Fọtamodi ni mí. Nítorí náà a ní rí jù báyìí lọ. Tó bá dọjọ́ mi ọjọ́ rẹ̀, á tún mú kókó mi wá fún yín ní pẹ̀lẹ́kùtù. Ẹ like, ẹ share, ẹ subscribe sí YouTube channel mi, nítorí pé a tún máa ríra lọ́jọ́ mi. Ire o. Ọ̀rúnmìlà mi o, ìrìnlá tó dúró sí ìlà, oṣù ẹni kékeré dẹni ńlá, ìlà ńlá ni ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka, oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá, ó funfun nẹ́gẹ́nẹ́gẹ́ bí àlà ó jàre.